Mo ń bẹ̀bẹ̀ fún ṣe ájì ọdún yìí kémi náà lọ gan ní ilé olúwa táwọn kò ní Baitul Atiq. Ya Rabbi má ṣe lè wọ̀ mí ọlọ́run, gbogbo ọ̀nà tí ń gbà fi lọ sí ájì kémi náà lọ máa ṣe labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika laka. Ọba Allah, mò ń bẹ̀bẹ̀ ní dákun ṣe nírọ̀rùn fún mi ní ọlọ́run ọba. Lágbọ̀kànlé kankan lọ́dọ̀ rẹ, lẹ́nu kankan tí mo fọra tì, ṣùgbọ́n ọ̀nà lọ́ba abániṣe tí máa ń bẹ̀dà ṣe. Èmi Al-Imam Idris Abdulwahab Adédìran Olúwakẹ́mi, ọba Allah ṣáàjì tèmi náà ní rọ̀rùn. Gbogbo èyí tẹ́ ń wò mí tẹ́ ń bá mi ṣe àmì àdúrà yìí, mo bẹ̀bẹ̀ fẹ́ yín náà lẹ́yìn tẹ́ ẹ̀ tí fojú kan lé olúwa táwọn bá ń ṣe ájì tí náà ní rọ̀rùn. Kájọ máa sọ pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika laka. Kájọ máa ṣe Safa wal Marwa ní Kaaba, ká máa yí lọ sọ́tún ká máa yí lọ sósì. Ọba Allah subhanahu wa ta'ala inú pé mẹ́ta tí ẹ̀dá máa jẹ́ ti fi máa ṣe ájì tànábì Ibrahim aleyhi salatu wa salam ní kọ́ ọba Allah kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan kò ṣe nírọ̀rùn insha Allah rahman. Gbogbo ẹnikẹ́ni tó bá ń wò mí yìí tí inú rẹ̀ sì ń dùn sí fídíò yìí pé pẹ̀lú ògo tọlọ́run ájì tèmi náà máa já sí rọrùn. Ìwọ náà máa share rẹ̀ kọ́ dẹ̀ máa subscribe sórí péjì yìí Imam Olúwakẹ́mi TV. Pẹ̀lú ògo tọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run yóò dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa insha Allah rahman. Mi ò ní àgbọ̀kànlé kankan o, mi ò lólówó kankan, mi ò lẹ́yìn kankan, mi ò lẹ́yìn kankan, ṣùgbọ́n mo ní ọba Allah. Ọba Allah subhanahu wa ta'ala tí máa bẹ̀dà ṣe nǹkan nírọ̀rùn. Ọlọ́run mo bì ọ́ o, dákun ájì ọdún yìí dákun ṣe nírọ̀rùn fún mi insha Allah rahman. Ọ̀ràn yẹn sí mi ni, èmi náà ó ṣiṣẹ́ kan owó àánú ọlọ́run ni tẹ́mi náà fi lè lọ sí Kaaba lálẹ́ gan ní ilé olúwa. Ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run kò ṣe nírọ̀rùn fún mi insha Allah rahman. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí náà tí inú yín sì ń dùn sí fídíò yìí náà, ọba Allah ọmọpọ̀ yìí náà lẹ́kún àtẹnìkọ̀ọ̀kan wa insha Allah. Rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar. Pé Rabbana taqabbal minna innaka anta samiul alim. Ọlọ́run àwọn bí ọ́ o, kò sẹ́ni tẹ́yẹ lè bẹ̀. Òun náà ni pé wọ́n tọ́ ọmọ tẹ́wọ́ gbà nǹkan lọ́wọ́ ẹrú ẹ̀. Dákun iṣẹ́ ájì ìkádì Káàbà tá a kọ́ yìí, dákun tẹ́wọ́ gbà fún wa ọlọ́run ọba, gbà fún alẹ́sìn, gbà fún aníjọsìn. Ọlọ́run dẹ̀ ṣe àmì, ọba tó ṣe àmì sí àdúrà ànábì wa Ibrahim aleyhi salatu wa salam, ó ṣe àmì sí ìbéèrè ẹnìkọ̀ọ̀kan wa láyé ń bì nínú sàrà àtijọ́ gbèjà kìámọ̀ insha Allah rahman. Ìrànlọ́wọ́ rẹ ìwọ lọ́ba tó lè rẹ̀ dá lọ́wọ́, wọ́n ṣe àìrìn ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ insha Allah.